السلام عليكم ورحمة الله وبركاته. فيا ربي بالمصطفى الله بالغ مقاصدنا الله واغفر لنا ما مضى الله يا واسع الكرم. adúpẹ́ fún Ọlọ́run, àṣekẹ́ṣe fún Ànábì wa Muhammad, adápadà orí Ọlọ́run kò fi ṣèkẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Adúpẹ́ fún gbogbo ìkànnì tí wọ́n ṣe agbátẹrù ètò wa yìí àti ìkànnì ibi tí a wà yìí náà. Ọlọ́run ṣàbà mi dúpẹ́ fún yín Ọlọ́run. Ẹni tó ṣe agbátẹrù ètò wa tí a ń sọ yìí wà lẹ́sìn, àwọn náà ni Alhaji Kazeem Adébùkọ́lá Táíwò, tí wọ́n jẹ́ olú ọ̀fà àjùrà nílùú àjùrà wa, ní ìrántí àwọn òbí wọn méjèèjì tí wọ́n ti kọjá lọ sí alkiyama, Alhaji Mutajiru Kazeem àti Alhaji Safiriyu Kazeem, tí wọ́n jẹ́ àwọn òbí wọn tí wọ́n ti lọ. Ọlọ́run ṣàbà kẹ́ wọn Ọlọ́run, Ọlọ́run ṣàbà gẹ̀ wọ́n, Ọlọ́run ṣàtúnná ní sínú kábàárì wọn. Àwọn náà tí wọ́n ń bẹ nínú ayé, Ọlọ́run àti ìpẹ́ nìkọ̀ọ̀kan wa báyìí. Òun ọmọ yìí tí ẹ ń gbọ́, òun náà ni Chief Imam orílẹ̀ Ìgbòrè Central Mosque nílùú àjùrà, Abdulwasin Fauban. Ọlọ́run ṣàjẹ́ òdàgbẹ́ Ọlọ́run, Ọlọ́run bá wa fi àlùbáríkà sí tá à ń ṣe yìí náà. Ọlọ́run ṣàgbàlẹ̀ sí fún Ọlọ́run. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Ètò tí a ń bá bọ̀, òun náà ni ìwà lẹ̀sìn ní ìkànnì ibi tí a wà yìí. Ọlọ́run, ohun tó ń jẹ́ ìwà, a sọ ní àná pé ìwà àti ẹ̀sìn, ohun tó jẹ́ pé méjèèjì náà lákòdéwájú Ọlọ́run ni. Béèyàn bá níwà tí ò bá lẹ́sìn, ẹ̀sìn ò tí ì pé. Tó bá níwà tí ó bá lẹ́sìn tí ò bá níwà, kò tí ì pé ní ọmọlúwàbí inú ayé. Nínú àwọn ọ̀wà ànábì táwa gbé yẹ̀wò, gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe ṣàlàyé fún wa nínú Al-Qur'an, ipò ń bẹ lára ànábì àwọn ọ̀wà tó dáa, àwọn ọ̀wà tó sunwọ̀n, àwọn ọ̀wà tó rẹwà. Inú ìtawà gbé kalẹ̀ ńbẹ̀ náà, òun ni tá à ń pè ní ẹ̀kọ́ ìmọ̀. Ká wá mímọ̀ ara ìwà ànábì ní sallallahu alayhi wa sallam. Nítorí pé kánábì tó dìpò di ànábì, a lọ sínú gárí Hira. Tó bá débẹ̀, a jókòó tafakuri fi malakuti samawati wal ardi. A bẹ̀rẹ̀ sí ní ronú nípa ohun t'Ọlọ́run dá. A máa ronú nípa àwọn nǹkan t'Ọlọ́run dá. A máa wò pé ta ló yẹ ká sìn, gẹ́gẹ́ bí ànábì wa Ibrahim náà ṣe ronú tàná. Tóun náà jókòó ńgbà tó rí pálapàla táwọn èèyàn ń ṣe. Ó wá jókòó wá wò pé tọ̀, Ọlọ́run má ṣe ìfẹ́rẹ́ mọ̀ mí ní òfin mímọ̀nà Ọlọ́run. Ọlọ́run sì fi mọ̀nà. Ó fi ìdáyà rẹ̀ hàn, ó fi ìmọ̀ rẹ̀ hàn. Tá a bá wà wò ńgbà tá ànábì wà nínú gárí Hira, aya àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fún bàdà bismillahir rahmanir rahim, tá a mọ̀ sí suratul Alaq. Ó ní ikra bi ismi rabbikal ladhi khalaqal insana min alaq, ikra wa rabbukal akram alladhi allama bil qalam allamal insana ma lam ya'lam. Ẹ̀kọ́ ṣe pàtàkì fún wa láti wá, nítorí pé lára ìwà ànábì ni ànábì máa ń wá ẹ̀kọ́. Allah sọ fún yín pé ìrẹ ànábì, kà pẹ̀lú orúkọ Ọlọ́run ọba rẹ̀, ọba tó ṣe pé òun ló dá ẹ̀dá látara ibi tí ò ti ń bẹ lára. Ó dá, ó sọ láti ara omi lọ́gbọ́lọ́gbọ́. Lẹ́yìn ìgbà náà ó sọ di báṣe ẹran, lẹ́yìn báṣe ẹran ó sọ di ẹ̀jẹ̀ kíkì, lẹ́yìn ẹ̀jẹ̀ kíkì ó wá padà wá sọ di ohun tó fi aṣọ bò lára. Ó fi àwọ̀ bò lára, ó wá bẹ̀rẹ̀ sí ní yapa lórí ẹsẹ̀. Ó ní allamal insana ma lam ya'lam. Ọba tó ṣe pé òun ló fi mọ̀mọ́ ẹ̀dá látara ohun tí ó mọ̀. Òun ló fi mọ̀mọ́ gègé. Tá a bá wo kálámù, tá a mọ̀ sí pẹ́ẹ̀n, tá a mọ̀ sí gègé, téèyàn bá fẹ́ fi kọ̀ọ̀kan, ohun tó bá fẹ́ kọ náà ni ó kọ. Ìwọ kọ́ ló fẹ́ ní sọ fún pé nǹkan báyìí ló fẹ́ kọ. Ọlọ́run ló fi mọ̀mọ́ gègé. Ọlọ́run tó wá fi mọ̀mọ́ oníkàwá náà kàwá mọ̀. Nínú Hadisul Qudsi tànábì tó gbà wá, tí wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. Ọlọ́run ó ní fa'rifuni qabla an ta'buduni wa ma lam ya'rifuni fa kayfa ta'budun. Ọlọ́run sọ pé ẹ mọ̀ mí o ṣáájú kẹ́ tó sìn mí. Nítorí tẹ́ ẹ bá mọ̀ mí, báwo lẹ ṣe sìn mí? Nígbà tó ń sọ fún ànábì Musa, ishrah li sadri wa yassir li amri wa hlul uqdatan min lisani yafqahu qawli. Ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́rọ̀ mi yé. Ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbọ́ yé, ìmọ̀ náà lèyìn ó fi sọ̀rọ̀ fún yàn ní ayé. Níbi táyé gbé dé nìsín, tá a bá wò lù tá a bára wa, ìmọ̀ ti sọnù púpọ̀. Àwọn èèyàn nímọ̀ lóòótọ́, ṣé wọ́n wá nítorí tọ́lọ̀? Ẹ wá wo bí wọ́n ṣe wá ń lò. Ẹlòmíín nímọ̀, ìmọ̀ yẹn bu aya lóòótọ́ lára rẹ̀, ṣùgbọ́n ọ̀nà jákujàku, ọ̀nà tí ò yẹ ká báyàn bẹ́ẹ̀ lórí padà lò sí. Ìmọ̀ tó yẹ pé ká lò sójú ọ̀nà tọ́lọ̀, sójú ọ̀nà tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ká fi gbẹ́sìn ga. Àwọn ìran mẹ́ta ní bẹ nínú ìmọ̀láyé. Alákọ̀ọ́kọ́ nínú ìmọ̀ tó ṣe dandan tó yẹ kẹ́dà ọkọ, al-ilmul islamiyya, ìmọ̀ ẹ̀sìn, ó ṣe dandan fún yàn. Àtòbí àti bàbá àti ìyá àtẹni tó kọ́yàn nínú ayé, èèyàn gbọ́dọ̀ wá mímọ̀. A gbọ́dọ̀ wá
anabi sallallahu alayhi wa sallam ó ní man yuridullahu bihi khayran yufaqihu fid-din. ó ní ẹni tọ́lọ́run bá ṣàánú jù ní ayé ọlọ́run á fi ìmọ̀ ẹ̀sìn yé. ìmọ̀ ẹ̀sìn la kọ́kọ́ nítorí òun ni foundation, òun ni ìpìlẹ̀. òun náà ló sọ pé talabul ilmi faridatun ala kulli muslimin. ìmọ̀ ká wá mímọ̀ ó ṣe dandan fún gbogbo mùsùlùmí pátá lọ́kùnrin lóbìnrin. ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì al-ilmu saqafiyya, ìmọ̀ western orientation, western education ó ṣe dandan fún wa pé ká wà. mùsùlùmí máa ń wà ní o. tá a bá wò pé ibi táyé dé nísìnyí bẹ́ẹ̀ nìkan bá ní ìwé ò nítumọ̀, ìwé nítumọ̀ o. ẹ jẹ́ á kọ́ àwọn ọmọ wa náà níwèé bágbára bá ṣe mọ̀, ẹ jẹ́ á kọ́ wọn. ìwọ tó bá lè kọ̀wé jẹ́ kó lọ kọ́ṣẹ́ ọwọ́ kí ilé ayé kó lè rọrùn fún wa láti gbé. ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ni al-ilmu ijtima'iyya, ìmọ̀ àjọpọ̀ lọ́mọ kọ́, kéèyàn pawọ́pọ̀ lọ kọ́ ìmọ̀. tá a bá wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ká sọ pé a wà nílùú kan kò wá sí medical doctor ń bẹ, a sì rí pọ́mọ kan wà ń bẹ tó ṣe pé ìlú lè pawọ́pọ̀ lọ kọ́ ọmọ yẹn pé tọ́ lọ kọ́ ìmọ̀ báyìí kò lè wá ṣàǹfààní fún wa. ọlọ́run bá wá sọ nínú Qur'an ba'da bismillahir rahmanir rahim ó ní la yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun. ó ní kò lè jọra wọn o. àwọn tán ní mímọ̀, ẹni tó ní mímọ̀, ẹni tó mọ nǹkan tó ń ṣe tó má mọ̀ dájú nǹkan tó ń ṣe àtẹni tí ò ní mímọ̀. ẹ wá òbí táyé gbé dé nísìn, ìmọ̀ ti sọnù, àwọn èèyàn kan sáré kan mí. ìmọ̀ tẹ́lòmíì ní gan ló padà wá kú bá. n téèyàn bá wá ní mímọ̀ tán yóò wá tọrọ ìdáyà ọlọ́run, ìfinimọ̀nà ọlọ́run. àṣetọ́ni náà nímọ̀, bálíà náà ọmọ bá rà òun náà nímọ̀. látara àmọ̀ tí wọ́n ní wọ́n padà gúnrí sọ́lọ̀ nítorí wípé ìmọ̀ tí wọ́n ní ìmọ̀ tó dáa ní, ṣùgbọ́n látara àwa wọn ó padà sọnù. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà wá tọrọ ìmọ̀. Rabbi sidni ilma sanukri'uka fala tansa. ọlọ́run padà ṣàlékún mímọ̀ fún òun náà wá bẹ̀ lọ́hùn. nígbà míì a ní Allahumma inni as'aluka ilman nafi'a. ọlọ́run ìwọ ọlọ́run ọba mo tọrọ mímọ̀ ìmọ̀ tó lálàáfíà. nítorí ẹ̀ gbogbo àwa tí a bá fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́, tàbá àtà mọ́mọ́ lọ lé kíw, tàbá máa ná mọ́ lọ lẹ́lẹ̀, ẹ jẹ́ ká ní àníyàn tó dáa khalisatan lillah, ká ní àníyàn torí tọ́lọ̀. ọmọ mi fẹ́ kíw nítorí tọ́lọ̀ kó lè bá pọ́n ẹ̀sìn lé, kó lè bá ní tóun náà ṣe sẹ́sìn ní ti dáadáa. ọmọ mi fẹ́ lọ léwe kóun náà bá lè ní nǹkan tí ó ṣe láwùjọ ní ti dáadáa, tí ó sì fi ẹ̀sìn tí ó fi wọn. tá a bá wò ó ayé nìsín, àwọn àfáà nímọ̀, àwọn yángíọ́ngà àfáà, àwọn ọ̀dọ́ àfáà nísìn, ìmọ̀ tó sojú sọ́dọ̀ ẹlòmíì ìmọ̀ ní kára téèyàn lè sọ pé tọ́ lágbájá yìí nímọ̀, ṣùgbọ́n tẹ bá wá tara àwà tí ń wù ẹ wà padà wá wò pé ṣáfáà lélẹ̀. ẹ oríṣiríṣi nǹkan tẹ́ ń rí inú ayé nìsín, kẹ ẹ bá orí lọ́wọ́ àfáà, kẹ ẹ bẹ́sẹ̀ lọ́wọ́ àfáà, kẹ ẹ bá apá lọ́wọ́ àfáà, lẹ́wọ̀n ẹ wá bira yín lè rí pé ṣé kò ń gbọ́ nǹkan tọ́lọ̀ wọn bá sọ ni. kí lèèyàn wá tó kọjá bẹ́ẹ̀, kí ló ń wá tó kọjá inú ayé yìí náà. gbàgbé tí ò ní padà kúrò inú ayé yìí náà, gbogbo ohun tó padà kójọ yẹn náà ó ti rántí àtúbọ̀tán. al-jazā'u lil-insāni illā lil-insān. dáadáa tó rò pé ó ń ṣe yẹn náà ó padà gbẹ̀san, aburú tó ń ṣe yẹn náà ó padà gbà. ìwọ náà bá tiẹ̀ wá mímọ̀, ẹ bá wá mímọ̀ torí tọ́lọ̀, ẹ bá wá mímọ̀ nítorí àti lè bá àgbẹ̀sìn ga. ó wá di pé àáfà ò lè sọ̀rọ̀ níta mọ́ nísìnyí láti púṣì fún yàn. a kàn ń gbọ́ wáàsí ni, àti ní kí wáàsí ó wúlò lára wa kò wá fẹ̀ sí mọ́ látara pé ìwà wa àfà, ìwà àwọn ẹni mímọ̀ nísìnyí. ẹ wàá rí ẹlòmíì ẹ̀rọ ọlọ́run sì bá yín. ọlọ́run má ṣe ṣe àmì ẹnì kọ̀ọ̀kan wa, má ṣe mọ̀ wá ní máa ṣe tán, má ṣe mọ̀ wá ní máa bálẹ̀ àná mọ̀ bá wá. nítorí ẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká mójútó ètò yẹ ká mójútó, àwọn aláwùjọ wa náà káwọn náà mójútó. ọlọ́run má ṣe àpọ́n ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́, ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. èyí tí à ń ṣe yìí náà ọlọ́run jẹ́ àbámi tó lérè, ọlọ́run má dojú àdúrà tì wá. ìmọ̀lẹ̀ ṣe ṣàdínì, ọgbọ́n ògbé o, ẹ jẹ́ ká wá mímọ̀. tá a bá wá mímọ̀ ká wá tọrọ àdúrà. ọlọ́run má ṣe àfi mímọ̀ wa, ọlọ́run kò fi àlùbáríkà zìn. ẹni tó ṣe agbátẹrù ètò wa tí à ń gbọ́ yìí náà ní wa lẹ́sìn, àwọn náà ní Alhaji wa Kazeem Adébùkọ́lá Táíwò tí wọ́n jẹ́ olú ọ̀fà Àjùrà land nílùú Àjùrà. ọlọ́run má ṣe àkún bàbá náà lọ́wọ́, ọlọ́run bá wà pẹ̀lú wọn. wọ́n ṣe nírántí àwọn òbí wọn, Alhaja Mutajewe Kazeem àti Alhaji Safiriyu Kazeem tí wọ́n ti kọjá lọ sí alkiyama. ọlọ́run má ṣe àbá kẹ́ wọn. bisimilahi kuli wàllá, ọlọ́run má ṣe àbá kẹ́ wọn. ọlọ́run àwa táwa ní ayé náà, bisimilahi lílàfi, bisimilahi rahman rahim, lílàfi Quraysh, lílàfi imrilata shita wasai falyabudu rabba hadhal bayti allazi at'amahum min ju'in wa amanahum min khawf. òun ọmọ yìí tiẹ̀ ń gbẹ́ náà, òun náà ní Abdulwasi Fawban tó jẹ́ chief imam